اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وباطنا وارزقنا العمل بما بذاتك المقدسة اللهم آمين بذاتك المقدسة اللهم آمين. èyí tó ti ṣe é ṣe ọpẹ́ fọba tó ń fún wa ṣe ẹ̀yin olólùfẹ́ wa ẹ má ṣe àdúpẹ́. èyí tó ti ṣe é ṣe ọpẹ́ ní fọba tó ń fún wa ṣe ẹ̀yin olólùfẹ́ wa ẹ má ṣe àdúpẹ́. bíbí tí wọ́n bí mi bíbí tí wọ́n bí Aládé Ọpẹ́yẹmí Aláwìyé àgbà orin bíbí tí wọ́n bí wa awáyé àwa lógo ni o adúpẹ́ àti nga mọ́mọ́ jẹ́ kájà bọ́mọ́ adúpẹ́ àti nga mọ́mọ́ jẹ́ ajá bọ́mọ́ Alábìmọ́dé olórin ayọ̀ ọmọ alálàdé àgbà orin mo ní ọtẹ tí kò máa bá mi bọ̀ o wá mọ́ pálábì ó kéré gbóhùn mi nínú etí ẹ̀ wò Alábí sọ fún mi báwo ló ṣe rí tó Ọlọ́run ló dá wa lọ́lá èyí nínú ayé ẹ̀dá kankan Ọlọ́run wá fi mí dára tó wù mí káyé mi dọ̀tún sí o ìwọ ló ń gbẹ́kún aládùúrà ìwọ ló ń gbẹ́kún aládùúrà ṣebí ìwọ ló ń gbẹ́kún aládùúrà dákun gbóhùn mi ṣàṣẹ. bàbá mi láti ìlú Ìbàdàn àlìkárí bàbá ní jagun bàbá olóríire ṣe bẹ́yìn lẹ́ ń sóríire. bàbá mi Àríkẹ́ńṣọlá láti ìlú Ìbàdàn bàbá tó Bọ́lá mi lẹ́kan Ọlọ́run jẹ́ kárí yín pẹ́. bàbá wa Ṣípà láti ìlú Òṣogbo ìbànújẹ́ òníkan bàbá ẹ bá mi ṣàmì ẹ bá mi ṣàmì fún bàbá. bàbá wa Alifulani bàbá wa Alifulani ẹ ò ní kábàámọ̀ pẹ́yìn wá sínú ayé aláàánú ayé ṣáni bàbá. Alábìmọ́dé olórin ayọ̀ ọmọ alálàdé àgbà orin. tábà fi ìyẹn náà lọ níwájú àwọn àfáà wa. Alábìmọ́dé olórin ayọ̀ ọmọ alálàdé àgbà orin. Mọ̀lánà Kun Fáyàkùnù bàbá wa ni ẹni afẹjasọ tí ò yẹn jóná tó dẹ̀ tún tọ́jú ẹja ọ̀hún dàgbà tíyín ò ní bàjẹ́ Mọ̀lánà Kun Fáyàkùnù bàbá tíyín ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ṣe tún ta wá ṣe. yéé Àkànní àtó bàbá Àkànní àtó bàbá Àkànní àtó bàbá. bàbá wa Ṣéhù nílùú Ìlọrin bàbá wa Mọ́dìbò Zulukari náà ní Mọ́dìbò ìwàsọ ẹ̀ẹ́dẹ́ni tán sọ ní rere ẹ̀sìn sọ ẹ̀ẹ́dẹ́ni tọ́lọ́hún fẹ́ràn ẹ̀ kò lè bàjẹ́ fún ẹ Mọ́dìbò bàbá mi ìwà tẹ́ni ló fi mí lọ́kàn. ó sọ pé Alábìmọ́dé olórin ayọ̀ ọmọ alálàdé àgbà orin tẹ́tí kó máa bá mi bọ̀ wá mọ̀ pálábì òkèrè gbóhùn mi nínú etí ẹ̀ wò sọ fún mi báwo ló ṣe Ọlọ́run ló dá wa lọ́lá èyí nínú ayé ẹ̀dá kankan Ọlọ́run wá fi mí dára tó wù mí káyé mi dọ̀tún sí ìwọ ló ń gbẹ́kún aládùúrà dákun gbóhùn mi ṣàṣẹ Ọlọ́run ló dé ẹ máa gbé òun Ọlámilẹ́kan lágbèsè.
òjíṣẹ́ Ọlọ́run tọ́fà tó jí. Bàbá Lámúnígún bẹ ní kalẹ̀ olólùfẹ́ wa Aláàjì Ọpẹ́yẹmí Àlàdé kó tún ṣe púpọ̀ Àlàládé orin Mọ̀lánà Kún Fáyàkúnù iṣẹ́ bá mi ti débí ẹni àfẹjàsọ́nì yẹn bàbá Kún Fáyàkúnù bàbá rí àfàmì Usmana ẹni rẹ àwọn àfa wa bàbá mi àlè káríhí ọlọ́njẹ́ mi bàbá ogun kanpẹ́ láyé o àríkè òṣọlá àríkè òṣọlá bàbá ọlá mi lè kàn àríkè òṣọlá ilimuli alimi wà kílùlẹ̀ ákìlì kìtàláfà Gazali Àkànní olólùfẹ́ Àlàdé Ọpẹ́yẹmí àgbà bàbá mi Gazali àtúmọ̀ àdára sí ni lọ́la nàbì oníṣẹ́ ńlá afámi àlì olùkádé àwọn ọmọ àwọn ẹni ọlọ́wọ́n ọba. Adam bàbá Lágége àṣekù Adam bàbá Lágége Adam bàbá Lágége àṣekù Adam bàbá látàǹsà àṣìlàkàyà fata ilima ilà mọ̀tẹ́tẹ́sí kúlíyàníhù yàbùnàmúlá takàfù lílẹ̀ hádìrí wàlímùkítẹ́rì ṣẹ́yìnkù lábì bòlẹ̀ alẹ́mọ̀ẹ́ amíhù sábàbù àtúmọ̀ àdáyàsí ni yéèbí láríyá bárọ̀kàtù àmọ́ ti jẹ́ mi alẹ́ àrídé mi kò lélẹ̀ asam dáhùn mọ́ bí Allah 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 la ilaha illa hu. Àṣẹ. Ó ti gba máìkì wa.